ìbálòdé tòní o àbíkẹ́ lónìí mo rí bá lọ́wọ́ Elédùmarè ọba tó ní mi tó pé máa wí tó pé máa sọ. Tán bá pé torí ta mo ṣe wá gbàgede náà nítorí Alhaji Abdulhamid Abiodun ọmọ Adéníran olóríire tó ń sọjọ́ bí lónìí ni mo wá kí ọkọ alájà Zainab Adésọlá mo pé ó máa dání gbọ̀jọ̀gbọ̀jọ̀ onílàyájọ́ ọjọ́ tàbí ọ̀sáyé òní kanjú kú orí àwọn ọmọ olóríire àwọn ọmọ ìdùnnú bólúwa ti fẹ́ àti olúwa dámilọ́lá àwọn àbúrò rẹ̀ ni wọ́n pé kí n mọ báwọn kì í yọ ní gbèjègbèjọ wọn pọ̀ lóríire bàbá ló jẹ́ wọ́n ní kí n mọ báwọn kì í yọ bí ológun ẹrú ọmọ Adéníran àwọn ọmọ rẹ̀ ní pé kí n mọ báwọn kì í yọ bí ọlọ́gbọ́n ìwọ̀fà ọjàre àwọn àbúrò rẹ̀ ní pé kí n mọ báwọn kì í yọ bí wọ́n ti kẹ́nire lódùfẹ́ pé kí n máa gbọ́ wọ́n lọ sọdún eléyìí wá ṣe tẹ̀mí tó wó tọmọ ní lágbára lọ́wọ́ àdániwáyé. pìràpìrà làṣọ ń bo eégún lójú o pìràpìrà làṣọ ń bo eégún lójú pìràpìrà làṣọ ń bo eégún lójú o pìràpìrà làṣọ ń bo eégún lójú wàá borí ọ̀tá ẹ̀ lóko àtìlé gbogbo ti borí àkùkọ pìràpìrà làṣọ ń bo eégún lójú pìràpìrà làṣọ ń bo eégún lójú o pìràpìrà làṣọ ń bo eégún lójú wàá borí ọ̀tá ẹ̀ lóko àtìlé gbogbo ti borí àkùkọ pìràpìrà làṣọ ń bo eégún lójú. ọ̀tá rẹ̀ á jìyà púpọ̀ láyé ń bí o ọ̀tá rẹ̀ á jìyà púpọ̀ láyé ń bí ọ̀tá rẹ̀ á jìyà púpọ̀ láyé ń bí o ọ̀tá rẹ̀ á jìyà púpọ̀ láyé ń bí tòrọ́ mọ́ odó kì í báyà rẹ̀ ṣeré ojoojúmọ́ ẹjọ́ ìjà ni ọ̀tá rẹ̀ á jìyà púpọ̀ láyé ń bí. pìràpìrà làṣọ ń bo eégún lójú o pìràpìrà làṣọ ń bo eégún lójú wàá borí ọ̀tá ẹ̀ lóko àtìlé gbogbo ti borí àkùkọ pìràpìrà làṣọ ń bo eégún lójú. ó yá gúnugún ìyíkú léwe wàá dàgbà wàá darúgbó gúnugún ìyíkú léwe wàá dàgbà wàá darúgbó aláàjì ò ní kú fún wa wàá dàgbà wàá darúgbó Abíọ́dún ò ní kú léwe wàá dàgbà wàá darúgbó ọkọ Zainab ò ní kú fún wa wàá dàgbà wàá darúgbó bàbá Àníkè ò ní kú léwe wàá dàgbà wàá darúgbó bàbá Nàbílà ò ní kú fún wa wàá dàgbà wàá darúgbó bàbá Hamida ò ní kú léwe wàá dàgbà wàá darúgbó gúnugún ìyíkú léwe wàá dàgbà wàá darúgbó gúnugún ìyíkú léwe wàá dàgbà wàá darúgbó. Abíọ́dún lé o ọmọ Adéníran o ọmọ Adéníran dákun máa dání gbọ̀jọ̀gbọ̀jọ̀ olóríire tí sọjọ́ bí lónìí ni mo wá kí orí jẹ́jẹ́ ni mo jókòó sínú ilé ọkọ mi àwọn ọmọ rẹ̀ olóríire ni wọ́n kúkú pé èmi sórí aago bólúwa ti fẹ́ àti olúwa dámilọ́lá àwọn ni wọ́n pé Àbíkẹ́ Akéwì ó yá máa kó ti jó ti lùbọ̀ nílé àwa mọ̀ bá wa kí bàbá olóríire pópó ọdún wọ́n ní kí n mọ báwọn kì í yọ bí ológun ẹrú ọmọ Adéníran àwọn àbúrò rẹ̀ ní pé kí n mọ báwọn kì í yọ bí ọlọ́gbọ́n ìwọ̀fà ọjàre wọ́n ló lóríire kúkú ni ọ́ wọ́n ń ké ikú kan kì í pa kíní tí ń bẹ lójú omi àrùn kéésèrà tí ń bẹ lẹ́sẹ̀ odò wọ́n ní kú ò ní pa ọ́ fáwọn nírèwèrèwè lágbára lọ́wọ́ àdániwáyé àgbótó ewu ní tọrẹ àdàgbà kóṣù ní tòṣe
ìran lágẹmọ kì í kú ní màjèsí wọn kó dàgbà ó dàrúgbó nílé ayé wọ́n ní pé kí n dákun kí mo bá wọn kí ẹ̀gbọ́n àwọn olóríire ni èjìká tí yóò jẹ́ ká so jábọ́ aláṣírí àwọn ni aláàánú àwọn ni bàbá àwọn ni ẹ̀gbọ́n àwọn ni kòríkòsùn àwọn ni onínúure ni wọ́n ní pé kí n mọ̀ bá wọn kí ọ Alhaji Abdulhamid mo pé bó ti ṣe àní bó ti ṣe ni o mọ̀ ń ṣe lọ èyí oníṣẹ́rù èyí kó mọ̀mọ́ láàbọ̀ ire nílé ayé ó ti di dandan kó mọ̀ ríre gbámú ó ti di dandan kó mọ̀ rọ́wọ́ mú ó ti di dandan kó mọ̀ rọ́wọ́ yọ mo pó ti wá di dandan kó pẹ́ bí mọ́ pẹ́ tí pẹ́ nílé ayé ọmọ wọn ní Ìbàdàn dákun mọ́ ń gbọ́ mi ní gbèjègbèjọ wọ́n pé ń tara ṣàṣà wọ́n wá ní ń tara ṣàṣà kí n bá wọn délé bàbá tó bí ọlọ́mọ gangan ní Ìbàdàn nílé Olúyọ̀lé o ilé ọmọ àjẹgbín yóò ọmọ àjẹgbín yóò ọmọ fi kára ń fọ́rí mu Ìbàdàn lù Ògúnmọ́lá olódògbò kẹrìírí 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 lójú ogun ni ìlú Ìbíkúnlé alágbàlá jayajaya ìlú Àjàyí Ògìdìolú oníkànga àjípọn òbomi oṣù wẹ́dà ṣebí bẹ́ẹ̀ ní ṣebí wọ́n gbé ti bí bàbá tó bí ọlọ́mọ ni ẹ̀yin lọ́mọ béèrè kó tó wọ̀ ọmọ lákèlú nìyí o Abíọ́dún o ọmọ lákèlú nìyí mo ní ẹ dákun ẹ jẹ́ kógun kó rọra sí mi wọ́n ti ní togun lákòbàdàn Ìbàdàn là ń bẹ̀ pé kó mọ́ jagun mọ́ o tán tó ń bá ní fínógun ní kíkankíkan Olúbàdàn yìí dákun mọ́ ń gbọ́ ṣe bálákè ló lẹ̀ gbà Àtaọ̀jà ló lò Òṣogbo Èrúwà Ògìrì wá ọmọdé níran o Èrúwà Ògìrì wá tẹ́bọ̀n ló gbilẹ̀ nílẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ni wọ́n lọ́mọ gbọ́ sásá ogun tí ò ní sá o ọmọ gbọ́ yàyà wọn sì yà tóní ìtàná tí kálukú gbẹ̀yà rẹ̀ lójú mo pẹ́lẹ́yẹlé lómi ti tẹrú tọmọ láyé mi kóyín mu àṣejì rẹ̀ lómi bùmùbùwẹ̀ nílẹ̀ Ìbàdàn ológbòjò níyàn ọmọ Sánpọ́nyọké òjò láàárọ̀ mi wẹ̀ nílẹ̀ Àrólú oní mi òjò ọmọ Dọ́gbọ́nyọké ọ̀la mi òjò ọmọ Dọ́gbọ́nyọké òjò dàkún mọ́ bẹ̀rẹ̀ mi oníjẹ́ ọmọ oníkéré ẹ̀sà ògbìn mo rẹ̀yìn ọrùn mo yá súnké sí eégún ló di mẹ́fà lọ́gbìn lé o ọmọdé níran o kí ni ṣe tóbìnrin ò máa wo nílé bàbá tó bí ọlọ́mọ pàká ló di mẹ́fà nígbàlẹ̀ èmi ní ṣe tóbìnrin ò máa wo níbi wọ́n gbé ti bí bàbá tó bí ọlọ́mọ orí ẹ̀kú wá di mẹ́fà mo ló gbogbogbogbogbò kẹwàá ṣe gúngún bó ti lu ká ńlára bí àìjèrè ẹ̀kú gbin ló nígbàlẹ̀ ó ti gbóròṣẹ́ ó ti gàlẹ̀ṣẹ̀ egun tó bá ti gbóròṣẹ́ aṣọ wọn a máa jẹ́ kìkì aṣọ lápọ́npọ́n èyí tó bá ti gàlẹ̀ṣẹ̀ a máa jẹ́ kìkì aṣọ ẹ̀sà ògbìn wọ́n fọkọ́ alẹ́ nígbàlẹ̀ bẹ́yàn bá fọkọ́ alẹ́ nígbàlẹ̀ wọ́n kó sábà bàrẹ̀ lọ́kọ́ mo lémi ò mọ̀mọ́ ní kọ́kọ́ kan bàbá mi ẹ̀sà tó lọ gbin mo rẹ̀yìn ọrùn mo yá súnké sí iwájú ológbòjò ìgbà eégún ni ẹ̀yìn ológbòjò ìgbà eégún ni ọ̀tún ológbòjò ìgbà eégún ni òsì ológbòjò ìgbà eégún ni mo wọ̀ ọ̀tún mo wò sí mo rí ibi tí mo kọ ẹ̀kú eégún síná ọmọdé níran o mo ní ṣé kí n kó ká lọ sílé bàbá mi ní ẹ̀sà ògbìn ará ògbòjò ṣebí bí wọ́n gbé ti bí bàbá tó bí ọlọ́mọ gangan ni orí Alhaji Abdulhamid Abíọ́dún tí n bá fẹ́rẹ̀ lé mọ̀mọ́ rẹ̀ gbogbo ẹ̀ pátá ló yé mi yéké ilé alájà sẹ́ẹ̀rí fàbí àmọ́bọ̀ já gbọ̀rọ̀ ilé ọmọ wọn ló tó kùn ó nílé Rékè ọjà àmúròfò mẹ́yẹ ogun kò mọ̀ jàjà àkójalé onítòkùn nílé bàbá tó bí wọn lọ́mọ ni ọmọ àfilépogun ọmọ àlùmọ́tàjà ni wọ́n kó òkè àwọn bàbá tó bí wọn lọ́mọ ẹni bá ṣàyà rẹ̀ àfẹ̀sùbàjà ẹni ò ṣàyà rẹ̀ àfìjàgbádì ọmọ ológìdì gbà níbi wọ́n gbé ti bí bàbá tó bí wọn lọ́mọ gangan ní kórìíwájẹ́ kó pẹ́ nílé ayé.
fẹ́ wọnú ká bàbá tó bí ọlọ́mọ gangan ni nílé bàbá mi Adéníran ọmọ ọlọ́ba ìwàre ọba à ń pèdè ọmọ ọ̀rọ̀ lọ́ba ọmọ ọba ń jó ọmọ ọba ń wòran ọmọ ọba gbé mi ilẹ̀ wọn ò bá torí ẹni wá ohun tí mo bá wájú torí ẹni lọ níbi wọ́n gbé sí bí bàbá tó bí ọlọ́mọ gangan ni ọmọ ọlọ́ba mọ̀ dúró ilé ọmọ ayín kí ni bọ́mọ lẹ́nu ọba ń jẹ́ ọmọ ọ̀rọ̀ lọ́ba wọ́n ní owó àjọ ọlọ́ba ló yọ ṣẹ̀ṣẹ̀ wọ́n ní owó àjọ ọlọ́ba ló sì kọ́kọ́ ń jó wọ́n ní ó pàgbó fẹ́yẹ jẹ bó lè pàgbó fẹ́yẹ jẹ ẹ̀yin lọ́mọ bẹ́ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ lọ́rọ̀ lọ́ba bẹ́ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ lọ́rọ̀ lọ́ba ó ṣe jẹ́ kúkú ṣiṣẹ́ kọ̀rọ̀ ó pọ̀ ìjàgùrata ní ayé lọ́gbọ́n o ǹjà nǹkan ǹjà ń yálà ẹ̀yin lọ́mọ kèǹgbè já kèǹgbè tó kèǹgbè kan rọ lọ́nà ọba kèǹgbè kúdúkúdú kúdú tí ń bẹ lórí ọ̀pẹ wọ̀nyí ń kọ́ ọmọ Adéníran tó rántí pẹ́ mú funfun ní bẹ nínú wọn èyí tó jánu rẹ̀ já láàrin èyí tó já láàrin àhọ̀bà tó bá ti dọ́wọ́ ẹlẹ́mu òní ń dọ́wọ́ ọba tó bá dọ́wọ́ ọba ní dọ́wọ́ lórí lọ́ba tó bá dọ́wọ́ lórí lọ́ba òní ń dọ́wọ́ lóye lọ́ba tó bá ti dọ́wọ́ lóye lọ́ba òní ń dọ́wọ́ ìyá gan tó bá dọ́wọ́ ìyá gan òní ń dọ́wọ́ yegun ayé lọ́gbọ́n o ǹjà ńkọ́ ǹjà ń yálà níbi wọ́n gbé ti bí bàbá tó bí ọlọ́mọ ni mo ní lágbára lọ́wọ́ Elédùmarè ọba rẹ̀ kan ò ní ṣe ọ́ ọdọọdún ní sápò ń rúwé ọdọọdún lè wúrà wà mo lọ́dọọdún ló mọ̀ bẹ̀rẹ̀ ọbẹ̀ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ wọn àtẹnà pẹ̀pẹ̀pẹ̀ olówó orí ọkọ̀ Zainab àwọn ọmọ rẹ̀ ni wọ́n ní pé kí n mọ báwọn kì í yọ nígbèjègbèjọ kó òkú ọdún tán bá wá pé ta ní kọrin ewì látẹ̀kan Àbíkẹ́ akéwì lèmi ń jẹ́ Ìyàndá Adébáyọ̀ ọba bẹ̀lẹ́ràn ló bí mi lọ́mọ kórìjọ́ jẹun ọmọ pẹ́ bàbá mi